iye Jésù mi gbà mí ó iye Ọlọ́run ògo má padà lẹ́yìn mi Ọlọ́run ọba ògo má padà lẹ́yìn mi o ọ̀nìyàn kọ́ bá ti rọ́ọ̀tì ẹ̀mẹ́ ìráre fèrè sùṣẹ́ mi lódùmarè máa yàn ó. ẹ dákun ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì yìí mà ní nǹkan kọ́lọ́hún ó ṣàánú wa. ẹ jẹ́ n sáré béèrè ìbéèrè títa lé òní ká tó máa tẹ̀síwájú. àwọn olólùfẹ́ wa ti ní ká tẹ̀síwájú. kí n tó béèrè ìwọ olùgbọ́ mi borí bá ṣe ọ́ lólówó tó kẹ́ ọ. má fojú kéré ẹnìkọ̀ọ̀kan má fojú pa ẹnìkankan rẹ́ o. torí lọ́pọ̀lọpọ̀ ọgbà béèyàn bá bọ́ sínú àdánwò ẹni téèyàn ò fọkàn sí rárá téèyàn ò tiẹ̀ lérò rárá òun ni ó padà ran onítọ̀hún lọ́wọ́ tí ó ṣàánú ẹni o. bó o bá ti fojú kéré ẹni tó yẹ kó ràn ọ́ lọ́wọ́ bó bá dàsìkò tó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ ràn ọ́ lọ́wọ́ ó lè dìṣòro kódà ìwọ gan fúnra rẹ o lè má lè dọ́dọ̀ onítọ̀hún láti béèrè fún ìrànlọ́wọ́. gbogbo ibi tó o bá wà máa ṣayé rẹ ìdí ni pé òní la rí kò sẹ́ni tó mọ̀la ilé ayé yìí ó gùn ó jìn púpọ̀. ẹni tó lérò pátápátá tí ò lérò rárá ó lè jẹ́ òní ó padà ṣèrànwọ́ fún ọjọ́ tí ṣòro bá dé tó nílò ìrànlọ́wọ́. bó o bá lówó tàbí o wà nípò kan gàǹgà má torí èyí kó o fojú bíntín ẹnikẹ́ni. kò sẹ́ni tọ́lọ̀ ń dá tí ò ní ìwúlò tiẹ̀ o. ẹ wo àwọn ewé tí ń bẹ nínú oko gan ọ̀kọ̀ọ̀kan wọn ló ní ìwúlò. ewé mi ń bẹ tó jẹ́ wípé àgbẹ̀ mi ò ti ró dànù ọjọ́ tó bá wá nílò rẹ̀ òun lọ́rùn ó wà dé. gbogbo ibi tó bá wà máa kíyèsára. má torí ipò tó wà kó wá sí ọlá lò má sí ipò tó wà má sí lò torí ọmọ lẹ́yìn ẹ̀ tó kà kún kankan ó lè jó ń lo lóore tó lódùmarè rán sí ọ tí ó ràn ọ́ lọ́wọ́. má sọ wípé kí ni lágbájá lè ṣe fún mi òmùgọ̀ àti dìndìnrìyàn ní sọ bẹ́ẹ̀ ẹni tó ní kò sí ní tó lè ṣe fún ọ̀hún ọjọ́ tọ́lọ́hún ó bá jọ ọ́ lójú tí ó yà ọ́ lẹ́nu òun ló lódùmarè ó wà padà rán sí ọ. ẹ̀já máa ṣayé eré o. kí n tó máa tẹ̀síwájú ẹ jẹ́ n béèrè ta lé òní ẹ dákun ẹ má bínú lẹ́ẹ̀kan sí nẹ́tíwọ́ọ̀kì ọ̀hún ló jẹ́ kó já dànù bẹ́ẹ̀. ìbéèrè àkọ́kọ́ rèé ẹni bá ti gbà á ẹ̀bùn bẹ ńlẹ̀ o. ìbéèrè àkọ́kọ́ ewé kan ń bẹ ewé ọ̀hún kò gbúdọ̀ wọ ilé arọ́ tàbí ká sọ wípé ewé ọ̀hún gbúdọ̀ wọ ilé alágbẹ̀dẹ ibi tágbẹ̀dẹ ti ń ṣiṣẹ́ ń tá à ń pè lágbẹ̀dẹ gangan ewé kan ń bẹ kò gbúdọ̀ wọ bẹ̀ yẹ wọ ni kí lorúkọ ewé ọ̀hún. ọkọ Caroline mi jẹ́ máa bọ̀ lọ́dọ̀ mi. ìbéèrè àkọ́kọ́ nu. olúwa ṣe yíyọ ọ̀nìrè. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì irú ẹranko wo oní Yorùbá ń pè ní jomijòkè irú ẹranko wo oní Yorùbá ń pè ní jomijòkè bẹ́ẹ̀ bá ti mọ irú ẹranko ọ̀hún ìbéèrè ọ̀hún wá gbọ́mọ pọn o bí ìbéèrè ọ̀hún ẹ̀ dárúkọ mẹ́ta nínú ẹranko ọ̀hún ẹranko tí Yorùbá ń pè ní jomijòkè mẹ́ta nínú irúfẹ́ ẹranko bẹ́ẹ̀. ọmọ yẹn ni ó yọmọ yẹn ni ògbà wọ́pọ̀ kọ́ṣẹ́ fọ́tò ẹ̀.
ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wá tó ṣe mọ́tò wọ́kọ́lé. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wó. kí ni èèwọ̀ Ọbàtálá? Ọbàtálá ní èèwọ̀ kan. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wá tó ṣe. kí ni èèwọ̀ rẹ̀? kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lókun mẹ́sì ọlọ́jà. àwọn ìbéèrè tẹ́ ẹ dáhùn o bẹ́ẹ̀ bá ti mọ ìdáhùn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ ẹ pè sí tàbí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí kódà bẹ́ẹ̀ bá fẹ́ ṣèpolówó àbẹ́ ẹlẹ́ni tó fẹ́ sọjọ́ òbí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 090 54 99 402 090 54 99 402 tàbí ọláwuyì.abiodun@yahoo.com tẹ́lẹ̀ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí èyí tó bá wù yín nínú àwọn tí mo pè é 090 54 99 402 tàbí ọláwuyì.abiodun@yahoo.com. wọ́n ṣe pápápá torí ẹ̀rọ amúnáwá là ń lò. mo ní ẹ má fojú bíntín ẹnikẹ́ni o. ẹ wo bí ìjàǹpẹ̀rẹ̀ bó ṣe kéré tó. ẹlòmíì ó máa béèrè wípé kí ni wọ́n tún ń pè ní ìjàǹpẹ̀rẹ̀. ìjàlọ tí wọ́n tún ń pè ní èrùn wo ni Yorùbá ń pè ní ìjàǹpẹ̀rẹ̀. ẹ wo bó ṣe kéré tó. a máa gbaṣọ lọ́rùn ẹni béèyàn bá já sínú ẹ̀ tí ò bá múra dáadáa onítọ̀hún ó bọ́ aṣọ ọrùn rẹ̀ dànù ní. fún ìdí èyí ẹ má fojú bíntín ohunkóhun ẹ má fojú bíntín ẹnikẹ́ni o. níbo ni mò ń lọ? ibi mò ń lọ òjìnà ibi mò ń yà ló pọ̀. Adédìbígbé Nàfísà àtẹ̀sẹ̀ mo dúpẹ́. Prince JB mo kí yín dáadáa. Latifu Ìdóṣù mo kí yín o. Olúwafúnkẹ́ Olúgbòde Oyèyẹbí ẹ̀ka alẹ́ ìyá mi. Waheed Jimoh mo kí yín. Bọ́lárin AA Fàdẹ́sẹ̀ mo dúpẹ́. Adéọlá Tèmídùnrájí ẹ̀sẹ̀ mo dúpẹ́ o. Prince Lawal Ọmọ́tọ̀sọ Táíwò mo kí yín bẹ́ẹ̀ o. Ọlá Òṣèbìkan Ìsíkẹ́ẹ̀l wọn láwọn ń wò mí láti Kàbà Kogi State mo kí yín dáadáa. Àgbájé Isiaka mo kí yín. Ṣẹ́gun Julius Ajégbé mo kí yín dáadáa o. nígbà kan ní ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀. ẹ̀yin ẹ wo bí ẹkùn ṣe tóbi tó lágbára tóun. ebi wa ń pa á. ó ní ìwọ Olódùmarè n ò pé kó o pa ẹran fún mi jẹ. ó ní mo kúkú mà pé o dá mi mu lágbára. ebi ló ń pa mí. Olódùmarè ohun tí mo fẹ́ tọrọ lọ́wọ́ rẹ ò ju wípé fi ẹran tí mo lè pàjẹ́ fi hàn mí. bó o bá ti wá fi ẹran ọ̀hún hàn mí tán kó o padà lẹ́yìn àwa méjèèjì. ibi tí ẹkùn ti ń rìn kiri nínú igbó òun ló bá alábàápàdé eku kan. ẹ̀yin ẹ wo bí ẹkùn ṣe tóbi tó ẹ wo bí ìwọ̀nba tí eku ma. nígbà ẹkùn yìí tó rí eku yìí ó wá ra eku yìí ó ra mú. bó ti fẹ́ jẹ eku yìí òun lékú ní ìwọ ẹkùn dákòdábọ̀ má jẹ mí mo forí ìyá rẹ bẹ̀ ọ́ má jẹ mí wo bí mo ṣe kéré tó bó jẹ mí gan n ò lè yú ọ fún ìdí èyí má jẹ mí ó lè dọ̀la kí n padà wúlò fún ọ. inú bí ẹkùn wò wípé ìwúlò wo lè kú fẹ́ ṣe fóun. bọ́lá òun ẹkùn ṣe tó yìí irú àrífín irú ìwọ̀sí wonu kí eku lásánlàsán máa sọ wípé òun lè wúlò fóun lọ́jọ́ ọ̀la lọ́nà wo ni ó gbé gbà bó o ní ó ti wúlò fóun. kábíyèsí rẹ Ọlọ́run ẹ má fojú pa ẹnìkankan rẹ o ẹ má fojú bíntín èèyàn bó ṣe wọ Ọlọ́run ọba ní sọlẹ́ ẹni tẹ́ ẹ fojú bíntín lónìí ó lè jó òun ní ó padà ràn yín lọ́wọ́ bọ́dọ̀ la Ọlọ́run ọba ní ṣerú ẹ̀ ta ní òun. Moses Àríoyè mo kí yín. Bọ́sẹ̀ Owóyọmí Ògúndẹ́kọ̀ mo kí yín dáadáa. Ṣèyí Káyọ̀dé Adébíyì ẹ káàbọ̀ sórí ètò. Bello Tóyìn mo kí yín ẹ káalẹ́. Adéfowópè orí owó mo kí yín dáadáa. ẹ̀yin ká yìí ká fọ̀ká wí. inú bí ẹkùn gẹ́gẹ́ mo ti wí. ṣùgbọ́n eku yìí sì ń bẹ̀ síbẹ̀ ó ní kó má pa òun o ó lóun ó wúlò fún un lọ́jọ́ iwájú sẹ́ẹ̀. inú bá bí ẹkùn ó wò wípé bóun kúkú jẹ́ kò lè yóò náà ní tòótọ́ ó bá fìbínú ó fi ju eku inú sí jìnnàjìnnà réré
ikú bá tiẹ̀ lọ. kò pẹ́ sí àkókò ọ̀hún ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀. kí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún? ń bọ̀ ná. ẹ̀yin tẹ́ ẹ bá ń lo ẹ̀tẹ̀ ẹ bá mú ẹ̀tẹ̀ ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lélẹ́yìí. ó yẹ ẹ mú ẹ bá ń tẹ̀ ẹ́. ọ̀làníyà ayọ̀bámi àṣẹ Èdùmàrè ẹ ṣé mo dúpẹ́ mo kí yín dáadáa. adéníyì adésànyà ẹ ṣé mo dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe wí ní òrí. Prince David adéwùmí king mo kí yín dáadáa. ẹ tẹ̀ ó yẹ bá mi tẹ̀ 1815 3348 6277 9714. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 1815 3348 6277 9714. ẹ tẹ̀ nù. àwọn káàdì pé wá látọwọ́ ọ̀kan lára àwọn olólùfẹ́ wa dáadáa. mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi ọ̀hún wọn ò ní wálẹ̀ láíláí láṣẹ Olódùmarè. Ṣọlá Dips mo kí yẹn ẹ̀ka alẹ́ o. Abstar Yomi ẹ̀ka àbọ̀ sórí ètò. Apostle Paul Ajíbọ́lá ẹ ṣé mo dúpẹ́ o. Desola Lawal mo kí yẹn dáadáa ìyá mi. ṣé ìgbàgbé mi bó bá a dé mo ní ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀. ìṣẹ̀lẹ̀ wo ni? ń gbò dọjọ́ yìí. Kẹ́mi Michael ẹ ṣeun wọn láwọn làwọn jẹ káàdì MTN ọ̀hún. ẹ ṣé mo dúpẹ́. Abdulrasheed Semiu mo kí yẹn káàbọ̀ sórí ètò. ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ kí ni tó dé? ń gbò dọjọ́ ọjọ́ yìí òun lọ́dẹ kan òun ló bá lọ dẹ ìkẹ́kùn rẹ̀. ọdẹ dẹ okùn sínú igbó òun lẹkùn yìí ló bá kó sínú okùn ọ̀hún. ẹkùn yìí jà títí láti gbára rẹ̀ lẹ́nu okùn bó ṣe tóbi tó agbára rẹ̀ ò ká. kábíyèsí Ọlọ́run. Olúfúnkẹ́ Olúgbòde Oyèyẹbí wọn láwọn làwọn jẹ́ tẹ́ káàdì ọ̀hún. ẹ ṣé mo dúpẹ́. ṣé ń bá mi lọ? ẹkùn yìí ó wá kó sínú ìdẹkùn ọdẹ yìí. ó jà títí agbára rẹ̀ ò gbé. gbogbo ìgbìyànjú ló gbà láti bọ́ nínú okùn yìí kò ṣeé ṣe fún un. ó ti wá rẹ̀ ẹ́. ibi tó ti rẹ̀ ẹ́ tó ti sinmi wípé tó ó bá jẹ́ wípé ibi tóun ó parí ayé òun sí náà rèé kò burú kò láì fi. eku ọjọ́ kìíní àná kábíyèsí rẹ̀ Ọlọ́run. eku ọjọ́ kìíní àná ló bá yọjú sí i. eku yìí wò títí ó ní ìwọ ẹkùn ó mà kú rọ́jú. ó ní mo kí ọ mo mọ̀ wípé ó ti rẹ̀ ọ́ ṣùgbọ́n mo bi ọ́ ìwọ ẹkùn ṣé mo lè ràn ọ́ lọ́wọ́? ẹkùn tó wo eku yìí pẹ̀lú ìbínú. ó wò wípé oore wo leku fẹ́ ṣe fóun, ìrànlọ́wọ́ wo leku fẹ́ ṣe fóun. òun tó ń jẹ́ ẹkùn pẹ̀lú gbogbo agbára tó lódùmarè dámọ̀ òun, pẹ̀lú bóun ṣe tóbi tó, bóun ṣe lágbára tó, òun ti gbìyànjú ẹ̀ òun ò rí i ṣe. eku lásán lásán òun yóò wá gbà níbí yìí. inú bíi ó ní kẹ́kun ó kóra rẹ̀ lọ. eku dáalé ó dúró ó ń wòran ẹkùn. Síkírù Àyìndé mo kí yín. ẹkùn tún bẹ̀rẹ̀ sí ní ṣe gìràkìtà ń wò ó sinmi tán. ṣùgbọ́n orí ikọ̀ ló bọ́ sí. agbára rẹ̀ ò gbé e. ó tún ti wá rẹ̀ ẹ́ dẹnu. ó ti rẹ̀ ẹ́ pátápátá. ó wò wípé ọjọ́ mọ̀ ń kàtàrí lọ. ó ṣeé ṣe kọ́dẹ tó dẹ ìkẹ̀kùn yín kó má pẹ́ tí ó fi dé. bó bá sì bá nínú ìgbèkùn yín tó ń bá òun ọlọ́jọ́ dé bá òun. eku tún lọ bá a. eku ní ìwọ ẹkùn alágbára nínú ẹranko. èmi eku ọjọ́ kìíní àná rèé ṣé mo lè ràn ọ́ lọ́wọ́?
ńgbà agara ti dá ẹkùn tó wò wípé kábíyèsí rẹ̀ ọlọ́run ṣe mọ̀ wípé béèyàn bá já sínú odò tó dò ń gbónítọ̀ ń lọ béèyàn bá rí òwú aláǹtakùn yóò náwó mú wò wípé bóyá ó ṣeé ṣe kó gba òun lẹ̀ ọlọ́run má jà rí pọ́njú. ńgbà aga ti dá ẹkùn wò wípé bó bá gbà ńlẹ̀ oríire ni bí ó sì ròhùn gbà á lẹ̀ kò láì fi ó ní ìwọ eku bó bá ní tó lè ṣe tó fi gbà mí lẹ̀ kò burú gbà mí lẹ̀. ṣé Yorùbá ní ọmọ tó bá sípà ń là á gbé eku bá súnmọ́ okùn tí ẹkùn kó sí yìí wẹ́rẹ́wẹ́rẹ́ eku bẹ̀rẹ̀ sí ní jẹ okùn díẹ̀díẹ̀ ṣe mọ̀ wípé ẹyin eku ó kéré dáadáa ní tiẹ̀ ṣùgbọ́n ẹyin ẹkùn tiẹ̀ ó tóbi ó ṣòro fún un láti fi gé okùn díẹ̀díẹ̀ eku bẹ̀rẹ̀ sí ní jẹ okùn ó bẹ̀rẹ̀ sí ní já lọ́kọ̀ọ̀kan èjèèjì ká tó wí ká tó fọ̀ ká tó wí lẹ́yìn ọ̀rẹ́yìn eku yìí máa jẹ okùn yìí débi wípé ó gba ẹkùn láti jáde síta ẹ̀yìn ọ̀rẹ́yìn ẹkùn jáde síta ó gba òmìnira ó wá wo eku títí ìgbà náà ló wá wò wípé àṣé èèyàn ṣòro fojú parẹ́ kí ni ká ti gbọ́ wípé eku lásánlàsàn tó ń fojú tẹ́ńbẹ́lú níjọ́ kínní àná wípé kò sóore kankan tó lè ṣe fóun nínú ayé òun ló wá padà gbà ń sílẹ̀ nínú ìkẹkùn ọdẹ yìí ó gbójú sókè ó fìbà f'Olódùmarè kí ọlọ́run ó máa jẹ́ àṣé èèyàn ṣòro fojú parẹ́ ìbáṣepọ̀ òun fojú pa eku rẹ́ ni wípé àní kò sóore tó lè ṣe fún mi sẹ́ẹ̀ ó nínú ìkẹkùn yìí òun lọ́dẹ ò bá kà má tí ò bá sì pa òun sí ẹ má máa fojú kéré ẹnikẹ́ni ẹni tẹ́ ń wò gẹ́gẹ́ bí alákìísà lónìí ń ó lè jó òun ní ó gbà yín lẹ́nu ewu bá dọ̀la bó o bá lówó lọ́wọ́ má fowó rẹ ṣègbéraga má fowó rẹ tẹ́lẹ̀ bàṣubàṣu má fojú bẹ́ntìn ẹnikẹ́ni nínú ayé o ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ kọ́ lálẹ́ òní nu. Abdulwasin Ọlájídé mo kí yín ẹ̀ka alẹ́ Ọlákúnlé òye níyì ẹ̀ka alẹ́ ọ̀rẹ́ mi dáadáa Babaláyé Ọlárìnwájú mo kí yín dáadáa o. Ismail ẹ̀ka alẹ́ ṣe ẹ ti kẹ́kọ̀ọ́ tí mo fẹ́ kẹ́ ẹ kọ́ lórí ètò lálẹ́ òní. ẹ má jà fojú kéré ẹnikẹ́ni o ẹ má fojú bíntín èèyàn nú ayé. ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí mo béèrè ń bẹ́ẹ̀ bá ti mọ ìdáhùn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 090 54 99 402 090 54 99 402 òun lẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. ẹ fi ìdáhùn yín ṣọwọ́ síbẹ̀. bẹ́ẹ̀ bá ti fi ìdáhùn yín ṣọwọ́ síbẹ̀ lágbára lọ́wọ́ Olódùmarè bẹ́ẹ̀ bá ti gbà á ẹ̀ sì gba ẹ̀bùn lágbára lọ́wọ́ Ọlọ́run ni o. ọmọdé bá sọ wí o ilé ilé mú o mèdè ní o. Abániṣẹ́ Abímbọ́lá kágbàlagbà bá sọ. alọ́màmùhùn mo kí yín dáadáa o ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò Ọlárìnwájú Jẹ̀lílát Ọlájùmọ̀kẹ́ mo kí yín ẹ̀ka alẹ́ ìyá mi Táíwò Ọ̀rẹ́jọbí àbí Ọ̀rẹ́jọbí ni ìyówó jẹ́ mo kí yín dáadáa ẹ̀ka alẹ́ ìyá mi. mo nígbàgbọ́ pé ẹ ti rẹ́kọ̀ọ́ kọ́ lórí ètò mi lálẹ́ òní sẹ́ẹ̀. ọ̀rọ̀ lè mú rẹ́ kókó. a tún máa gbádùn ara wa síwájú sí i lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. ẹ jẹ́ máa lọlé bàbá mi wẹ́rẹ́wẹ́rẹ́. orí mọ́mọ́ ọ̀rọ̀ tèmi ṣeré lè mú rẹ́ o. béwúrẹ́ bá jẹ lọ yóò padà sílé bágùntàn bá jẹ lọ yóò padà sẹ́ẹ̀dẹ̀. kàbínú ni kò bá tẹ́wé o ilé lè mú rẹ́ o. bọ́kọ́ bá roko títí yóò padà sí para ni ìbàdà bá yẹ̀nà títí yóò padà sórí igunlé. Ọláyímíká Àyìnlá mo ṣe tẹ́ mò ń lọlé bàbá mi. ọmọ olómù ni mí ọmọ olómù apẹ̀rán ọmọ lọ́rọ̀ alágogo ewúrẹ́ lónù lómù kí wọ́n má fi lọ̀ wá bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́nagbẹ́na àgùntàn bọ̀lọ̀jọ̀ lónù lómù ẹ má fi lọ̀ wá o bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́nagbẹ́na adìyẹ òkòkò ló bá nù lómù ẹ má fi lọ̀ wá bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ ọmọge rọ̀gbọ̀dọ̀ ló bá nù lómù ẹ má rìn lẹ́sẹ̀ wá sílé wa o ẹlẹ́sìn ni kẹ́ ẹ rán wá bàbá wa ló fi ṣẹ̀yà ní mẹ̀sí àga
àwa la rọ́pọ́n ńlá jomi tó ru ẹṣin àsìngbà lọ́nà tó mi. ìwọ sìn mí kẹ́mi ó sìn olóbo lómù jẹ́ lọ́jọ́ síta lẹ́fi lẹ́mọ́ bàbá wa lọ́wọ́ tá a fi dàsìngbà lọ́nà tó mi. èwu yẹn dómù ó dọ̀tun àṣẹ̀ṣẹ̀gun yẹn dómù ó dòtú bá ń tẹ́. ìwọ jọ tó kó o fèwú dè mí èwu yẹn gba yòó jọ tó lọ nílé bàbá tó bí mi lọ́mọ. orí ń fa àwọn ẹ̀dọ̀ ẹni dòǹgbò tútù mẹ́jà lálẹ́ odò ẹnìkan ìkó dídí mọ̀dẹ́kù rọ́jú. lágbára lọ́wọ́ Olódùmarè ayọ̀ àtàláfíà tí mo fi ilẹ̀ sí lálẹ́ ni wọ́n padà máa bá yín láìpẹ́ láì jìnnà tá a máa tẹ̀síwájú tá a máa mú tuntun sọ. gbogbo ẹ̀yin olóore mi pátápátá mo dúpẹ́ o mo mọ̀ lóore. èyí lẹ jẹ́ kétò yìí ó lè máa wáyé lóòrèkóòrè bí ò bá sí ti yín ni ọlọ́ngbọ́ agara ó ti dá bí ọdún Ọláwuyì. mo dúpẹ́ o aṣọ yìí yín ò ní fàya àṣírí yín ò ní tú o. ẹ̀gbọ́n mi Adéwálé Adékànbí mo dúpẹ́ lọ́wọ́ yín. ọ̀gbẹ́ni Kúnlé Fálétí ẹ ṣé mo dúpẹ́. kí máa ti ṣe yìí sí o Èkìtì. ọ̀gbẹ́ni Ké Ọlá ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọláwu ni mo dúpẹ́ lọ́wọ́ yín o. màmá mi ẹni Ọlọ́run mọ̀ mo dúpẹ́. ọ̀nìyàn ká fún mi láti yẹ. ọ̀gbẹ́ni Oyèyẹ̀sọ Abíọ́dún Túndé mo dúpẹ́. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo olóore pátápátá. ọ̀gbẹ́ni Démọ́lá Yusuf ẹ ṣé mo dúpẹ́. gbogbo ẹni tí wọn ò lè dárúkọ lórí ètò mo dúpẹ́. Olódùmarè ó bá mi dúpẹ́ lọ́wọ́ yín o. bẹ́ẹ̀ ṣe ń dun bí ọdún Ọmọláwuyì nínú Olódùmarè ò ní jẹ́ kí inú yín ó bàjẹ́. inú yín ó máa dùn títí dọjọ́ alẹ́ ni lágbára lọ́wọ́ Olódùmarè. ara ò ní ní yín gbẹ̀dẹ̀ ní dẹ kókò lágbàlá ilé ìgbín ìgbóná ara ò ní ní yín o lágbára lọ́wọ́ Olódùmarè. àpòtọ́ ò wá ní ká yín ẹ ní fọjọ́ ọlọ́jọ́ rọrùn. mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbòyìn pátápátá. Adégòkè Adémídọ̀tún M Adégòkè Adémídọ̀tún M mo kí yín. ẹ ṣé mo dúpẹ́ o mò ń lọlé bàbá mi. ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ ayẹ̀nà ẹni bá ní má bọ̀ wọn ò ní dé bá a. oorun ayọ̀ la ó sùn o ó tún dìgbà kan náà o ó dàárọ̀. kí máa ti ṣe ìsí o Èkìtì kété.